Africa Content TV. Sabo ọmọ ẹgbẹ́ dàgbà ọmọ ẹgbẹ́ dàgbà Saburi ẹ̀yà ṣègùn bọ̀ ọmọ ẹgbẹ́ dàgbà wọ́n lọ ṣe fífi wá ṣe sí ìsìnkú ọmọ ẹgbẹ́ dàgbà wọ́n lọ ṣe sí ìsìnkú wá ṣe. 70 àmà lágbára wájú 70 bàjẹ́ ṣe ti àmà àwọn ọmọ ẹ wà bẹ celebrate 90 years láti wẹsẹ̀ rọrùn. Ó bá ti pé 120 Àjíbọ́lá. Káàbá gbọ́ kó lọ, atúlèrò ẹ, Àjíbọ́lá, bóyá kì í ṣe kó ọlọ́run ní Jíbọ́lá, kó dàgbà kó dògbò, lásán ẹ, ìgbà wọn sí owó èsì gbọ́ ìyè ẹ̀. Bàbá Adéṣẹ́gun Alọ́wọ́lé. Ẹgbẹ́ wọn dúpẹ́ ọ làbágàbà àsìmọ́ àbúṣe. Gbogbo ọlọ́run bá fi yín ó làbágàbà làbíà. Adéṣẹ́gun Alọ́wọ́lé ẹ̀ṣọ́ kan fún ilẹ̀ àrùbáìká. Ṣé àbí ẹjọ́? Kúnlẹ̀ ó gbà àṣọ ìbẹ̀ ó ní ọmọ Sabo ìfọ̀fọ̀ yàrá ìta ìrẹsẹ̀. Àwọn èèyàn jàgọ̀jàgọ̀ ọ̀bẹ níbí ní wá. Àwọn lọ́bà làbàgàbà sí ayọ̀. Àwọn ìjòyè, àwọn ọ̀tọ̀kùnrin, Àjíbọ́lá, mo ti rí búrọ́dà mi star. Ṣínà bí tàbí ẹsẹ̀ ọ̀sùn ọ̀gá tiwa. Àwọn ìgbọ́n wa, àwọn ọ̀gá. Ẹ̀sọ́sì sáàsì náà fi bá ẹ̀wọ̀n yọ wá. Bẹ́ẹ̀ bá délé ẹ̀gbìn sísá mi ò. Sáàmì ìgbésẹ̀. Fine sísá. Èmi ọmọ ìdájú mẹ́sàn-án. Sísá mi ni ẹ bá ń kí. Ẹ̀dẹ́gbọ̀n ẹ bá ń kí sísá mi ò fún ilé àgbàká aláàbí sílẹ̀. Díẹ̀ ìyàwó ọdún nàbà. Tó bá dàgbà lé, tó dàgbà bó di dọ́là bá sọ wá. Àlẹ́ ni tó bá jẹ́ pé àwọn òbí ẹ̀ wọ́n lówó lọ́wọ́. Lẹ́tẹ̀ ní ìrọ̀dà, amọ̀là àgbẹ̀fẹ́. Ó yá látọjọ́ sí ọdún mọ́jú wá. Ó tọmọ ọdún méjì, mẹ́ta mẹ́rin máa tó. Àní tó bá já wọn tó fi ẹ̀ lówó lọ́wọ́. Wọ́n á ti mú lọ léwu. Ètò òpè yìí ti gba gáàsì. Ìyẹn lọ́wọ́. Báwo láti sọ́bọ̀? Báwo láti mú yí pàṣọ? Àjíbọ́lá là ń pè ní jẹ́lẹ́sì ní lágbàáyà Àjíbọ́lá o. Nọ́pọ̀ orúkọ yẹn lágbàáyà lọ́dọ̀ tí wàá ní kò sí jí wá. Ọmọ tó méjì mẹ́ta mẹ́rin tó rìn. Jẹ́lẹ́sì ní lágbàáyà rẹ̀. Ìdàgá tí lágbàáyà o. Làwọn alákọ̀ọ́ òpèjọ.
lágbára yìí wá. Wọ́n ní kó wọ́n primary school. Láti rẹ̀ la, ó ti pọ́n díẹ̀díẹ̀ máa ṣe á. Tó bá kàwé primary school táwọn jí wá. Wọ́n ní kó wọ́n secondary máa ṣe á. Ìgbà tó jẹ́ wọn tó já bàbá. Tọ́pọ̀ láti lé òun làbára máa ṣe ó tó bẹ́ẹ̀ kọ́. Sí òye ọmọ ká máa, sí òye ọmọ burúkú. À ń kàwé dáadáa jí wá. À ń tó jáde secondary school. Àwọn ṣe ìdára wo ìyẹn nígbà ẹ̀ o. Lẹ́yìn já. Bóyá polytechnic àbí yunifásitì ìwọ̀lẹ̀ wo. A lọ sí kan nínú méjèèjì lágbàáyà lọ́dún ẹ̀gbọ́n dára. Ó yẹ jẹ́ mọ́tò lóhùn kẹ́ tó mọ̀ ọ́n. Ó yẹ pé àsìkò díẹ̀ ìjọba wọn strike ìjọba àwọn lẹ́ṣọ́rà lórí lòmí ìtò ẹ̀kọ́ fún ọdún mẹ́rin kàwé ọdún mẹ́fà mẹ́jọ mẹ́wàá lẹ́lòmí mi kan ìwé ọdún mẹ́rin lọ sí wá nítorí strike. Ọlọ́pàá ọdún Nàìjíríà wọn àtò dáadáa ní bára sí òwe lọ àkẹ́bẹ̀ o. Tó bá ká yunifásitì ìtàn. Ọlọ́pàá tó iṣẹ́. Tó bá rí iṣẹ́ dáadáa làbáká ẹ̀rọ mi á. Àṣìṣe yẹnu bọ́ ṣiṣẹ́ o làbáká yà jí wá. Àtìlóbìnrin ẹ̀fẹ́ sọ̀rọ̀ ọ̀jì bóyá. Bábà bẹ̀ jóbìnrin ẹ̀ lọ bí o ṣẹ̀ jí bóyá o. Àti bí boyfriend lágbára ìyá àbí fiancé o ṣẹ̀ ìgbọ́jọ́ máa jáde. Wọ́n ṣe díẹ̀, wọ́n fẹ́ ṣe wedding ìrìn. Wọ́n fẹ́ ṣe wedding pàṣẹ. Wọ́n pẹ̀ bí ọkọ, wọ́n pẹ̀ bí ìyàwó. Àbí lábílé obìnrin, wọ́n pẹ̀ bí ìyàwó. Wọ́n pẹ̀ bí ọkọ papọ̀. Àlàbí òṣèlè wọ́n ṣe wedding. Wọ́n fọwọ́ papọ̀ lágbára bí ọkọ pẹ̀lú ìyàwó. Ìgbésí ilé ayé. Ó ti bẹ̀rẹ̀ nìyẹn. Àlàbí òṣèlè làgàtà gbọ́dọ̀. Ṣe fèsì ìgbéyàwó. Èèyàn ha Sábò ìsúnwáṣọ. Sábò èyí olùdarí Àjàní nìyẹn o. Sábò àkérè ní Sábò orí Àjàní tiwa. Èèyàn bá ṣe odò tó ní. Ó ṣe èèyàn agbọ́dọ̀ ni. Odò tó fún wa. Àjíwá. Gbogbo ìgbà, ó fowó bá a ṣeré, ó fi fẹ́ bá a ṣeré, ó fàyọ̀ bá a ṣeré o. Gbogbo ìgbà, ká a bá pè é Sàbúrì máa ṣe Jíwọ́lá ló ń dáhùn. Òun làwọn ṣe mí tì fún làgbàgbà ló jẹ fẹ́rẹ́ wọn. Sábò ìṣúwàṣọ, lóko yẹn nìyẹn. Sábò ìṣúwàṣọ.